olúwa òkùnkùn ní jẹ́ ọlọ́jọ́ ìbí èyí ló mú mi ń ṣe dànsákì fún bàbá mímọ́ ọba tó pa ọmọ látọdún èṣí wá ọmọ Bánkọ́lé mo bá ọ dúpẹ́ fólúwa gbogbo ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún ọjọ́ ayọ̀ ló jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ oṣù ọ̀pẹ jọ́sù kan pàtàkì tó jẹ́ wípé ọpẹ́ òun làwa fi ń dú orin ayọ̀ òun làwa fi ń kọ ọlọ́run wà á bí ọdún ọmọ Bánkọ́lé wà á pẹ́ láyé wà á rí mọ̀ ní filògbà ojú tó bá ti ríbi tí ò fọ́ ire lókù tójú ọ̀hún fẹ́ rí lágbára olúwa ìwọ ò ní fọdún èyí ṣàṣemọ́ bàbá junior bàbá ìbejì ọmọ ògùnbílẹ̀ ìkodò ọmọ asẹ́yìn ọmọ asẹ́tìmọ̀mí kíkan àgbàmọ́wọ́ owó àtàkìrì ọjà gbogbo igi tẹ́lẹ̀gbèrè fàfọwọ́bà ìdúnnidún ọmọ Olúbánkọ́lé gbogbo ẹbí pátápátá ni wọ́n ní kí ọ wọ́n ní òṣìṣẹ́ ọdún èyí wàá ṣẹ̀mí ìlágbára olúwa ènìyàn tó bá wò ṣùṣù tó ní kí o má lo ìgbà yìí kárí bó bá gbìyàn láyé á lọ gbọbẹ̀ lájùlé ọ̀run ọlọ́jọ́ ìbí igi kì í dá lóko kó para ilé àjà kì í jìn kó gbèrò ọ̀nà ọmọ inú odi kì í kú sẹ́yìn odi ibi yòówù kó lè wà mo fi ọ́ lé Elédùmarè lọ́wọ́ ayọ̀ la fi bẹ̀rẹ̀ ayọ̀ la ó fi làájá ọdún wa tura kó má le koko mọ́ wa bí ẹ bá ń gbọ́ jagunlajà jáde kì í tán lé aya ní ń bẹ nílé wọn ìyàwó ọlọ́jọ́ ìbí ẹ ò ní fojú sunkún ọmọ inú akógidá kan kì í bàjẹ́ ẹ ò ní banújẹ́ ọmọ ògùnbílẹ̀ ìkodò kò ní jìyà o ọmọ asẹ́yìn ọmọ asẹ́tìmọ̀mí kíkan ọmọ odò àgbàrá tó lálẹ́ ìsẹ̀yìn já ọmọ ẹ̀pẹ̀dìmọ̀kọ ọmọ onígbẹ̀sàmàlé ọmọ abágúnjẹbọ má bàa rọrùn ọmọ abákàlà ṣòro má bàa rè gbalẹ̀ ọmọ bá ò rí kú a ò gbọ́dọ̀ ṣẹbọ bá ò rákàlà a ò gbọ́dọ̀ ṣòro bá ò rí wọléwọ̀de a ò gbọ́dọ̀ ṣòro ilé bàbá ẹni ìwọ lọmọ iwájú ọlọ́kọ̀ tí í sowó ẹ̀yin ọlọ́kọ̀ tí í ṣèdìgbà lẹ̀kẹ̀ ìwọ lọmọ ògèdègèdè ọlọ́kọ̀ àtọ̀ yẹbẹyẹbẹ lójú omi ìwọ lọmọ káfọ́ wà káfàjẹwà káfọ́ ògèdègèdè ọwọ́ wa kọ̀ṣẹ́lẹ̀ ìṣẹ́rí àṣẹ ìṣàmọ́dún lágbára olúwa a kì í ṣe é mọ̀ wọ́n lè béèrè wípé tálẹ́yìn tó kọrin ewì sétí ẹ̀yìn èmi ni Délé lórúkọ tèmi ń jẹ́ Bánkọ́lé lórúkọ bàbá tó bí mi lọ́mọ èmi ń Aare Akewi Ìgbẹ̀sà gẹ́gẹ́ bí ọba abòmí